mi pé kí n wá nípa òun fẹ́ ṣe get together party kíníkan kíníkan àwọn tó ń close mọ́ lòun fẹ́ invite kíníkan kí n ṣáà pé mo débẹ̀ ok ó fà mí ní drink mo mú mo ṣáà pé bọ́dì mi ṣe bákan ló ṣe rẹ́kọ̀dù voice ló ṣe rẹ́kọ̀dù fídíò mi kò lè jọ mí lógún tó bá post yẹ ó fi tajà mi síta ní fídíò yẹn ó wá send ẹ̀ sí mi wọ́n ní wọ́n send fídíò sí mi Bob wọ́n send fídíò sí mi aṣọ rẹ́kọ̀dù mi ó fi tajà tèmi náà síta ní ó fi jẹ́ káyé mọ̀ pé yes how good I am ó fi fẹ́ jẹ́ kí àwọn single lady kọ́ máa bọ̀ mí wìtìwìtì ó fẹ́ fi tajà mi síta kò rí ẹ̀ ò pé ni bí ó dẹ̀ fẹ́ lọ post ẹ̀ sórí page ẹ̀ bí ó ní I don't even understand bí ó fẹ́ máa fi mí pawó ṣe gbogbo àpò òṣì tó máa ń ṣe lórí social media tó máa ń jẹun tó máa jẹun bí obìnrin tó máa ṣàkórí burúkú yẹn ó máa ń jẹun bí ewu jù ni ó máa ń jẹun bí ewu jù ló máa ń jẹun tí ẹ bá rí ìpín ara ẹ̀ ó ju Tani Máyọ̀wá lọ ó lò ṣe oní fake life ó lò ṣe oní pẹ̀lẹ́nu tó bá sọ̀rọ̀ gbogbo ọṣẹ́ máa wó lẹ́nu ẹ̀ máa send link tẹ máa lọ wo live video tí ó fẹ́ post before kó tó post ẹ̀ máa post ẹ̀. I am not ashamed. I'm going to send a link of what you're going to watch. What ojú ẹ̀ ò bá gbà kò sẹ́ni tí ò dóbò rí kò sẹ́ni tí ò dókó rí obìnrin tó bá lóun ò dókó rí kó bọ́ta obìnrin tó bá lóun ò dóbò rí kó bọ́ta ẹ máa wo bí how good I am bí mo ṣe ń gba sí fọ́mọ ọlọ́mọ tí mò ń gba fún tí mò ń kó bò ó ẹ máa rí tó bá pín nǹkan tó fẹ́ ṣe nìyẹn pé òun fẹ́ fi grab èmi down òun fẹ́ lo against mi ó fẹ́ ta èmi síta ní fáwọn single lady ó fẹ́ ta èmi síta fẹ́ni tí ọkọ lé ẹ̀ tí ò lè dó dáadáa. ẹ káàbọ̀ padà sí orí Asatainment TV kíní kan ni mo fẹ́ kẹ́ mọ̀ a ò kì í dáyàn lẹ́bi tàbí dáyàn láre lórí ètò yìí a kò máa ń ṣe àlàyé nípa àwọn ohun tí ó ṣẹlẹ̀ lórí ìtàkùn ayélujára pàápàá jùlọ eléyìí tí ó call attention ọ̀pọ̀ èèyàn eléyìí tó bá gbajúgbajà nínú àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórí ìtàkùn ayélujára òun la máa ń gbé wá sórí ètò fún yín tèmi àti yín tá a ṣe kí ni tá a fojú ṣùnùkùn wò àmọ́ ẹ má gbàgbé wípé a kì í dáyàn lẹ́bi tàbí dáyàn láre a kàn gbé yẹ̀wò sọ́tún sósì torí Yorùbá bọ̀ wọ́n sọ wípé ọgbọ́n ọlọ́gbọ́n nìyẹn fi máa ń ṣọgbọ́n wọ́n lè ní pé a fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n Yorùbá ní irú wọn kì í tẹ́ bọ̀rọ̀ Omídọ́lá Yínká Àjàní Àjíbáyé lórúkọ tèmi tí káàbọ̀ sórí ètò lónìí lórí ohun tá a sọ lénìí òun náà ni ẹ̀rọ fídíò tẹ́ wò tán yẹn ẹ̀rọ fídíò yẹn tẹ́ bá fẹ́ kí n post gbogbo ẹ̀ pátápátá torí pé ó gùn ó lọ bí ìṣẹ́jú mẹ́rìndínláàádọ́ta 46 minutes tàbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá fẹ́ kí n post ẹ̀ pátápátá ẹ comment ní under comment section màá drop the whole video. Ohun tó ṣẹlẹ̀ wáyé láàrin gbajúgbajà ṣọkùnrin ṣobìnrin kò jọ akọ kò jọ abo tí gbogbo èèyàn ń pè ní Bobrisky. Gbogbo yín la mọ̀ Bobrisky ẹ mọ̀ èèyàn tó jẹ́ Mommy of Lagos àbí nǹkan tẹ́ máa ń pè kọ́ nìyẹn Idris Okunleye àti ọ̀kan lára àwọn olùpolówó ẹ̀ṣọ́ ara tá a mọ̀ sí model tí orúkọ rẹ̀ ń jẹ́ Yusuf Karim ni ó bọ́ sórí Facebook láti ṣàlàyé ohun tí ó pa òun àti Bobrisky pọ̀ ó ní wípé ìdúnàdúrà gẹ́gẹ́ bíi pé Bobrisky iṣẹ́ tóun ṣe ni pé ó ń ta oúnjẹ àwọn oúnjẹ tútù Bobrisky kàn sí òun wípé òun ò nídìí àwọn oúnjẹ tútù kan tí òun ó fún àwọn òbí òun ó lóun sì ṣe kíni òun tọ̀ Bobrisky lọ àwọn lọ síbi tí àwọn ò ti ra ẹran àwọn ṣègbè àwọn ṣàwo òun sì ní POS tóun máa fi ń tajà ó ní Bobrisky wá ṣe àwọn transactions kan lórí POS òun àwọn kan lọ nígbà tó wá kọ́kọ́ balance àwọn tó ra màálù lọ́wọ́ ẹ̀ ó ní Bobrisky owó tó wá tó 100,000 naira àbí 120,000 naira wọ́n já nínú POS wọ́n já lákàǹtì àmọ́ POS decline ẹ sì mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn á máa ṣẹlẹ̀ dáadáa tí wọ́n ó já owó lákàǹtì èèyàn àmọ́ tí POS ó decline èyí ò ní láti lọ lodge complaint ní
ilé ìfowópamọ́ téèyàn ń lò láti fi dá owó náà padà tá a bá ń pè ní reversal. Ó ní ṣùgbọ́n Bobrisky ò ní sùúrù, ó ṣáàdì pé owó balance àwọn ẹlẹ́ran dà, àwọn ẹlẹ́ran sì ti gba ID card òun sílẹ̀ débi pé wọ́n sọ pé táwọn ò bá ti bí balance àwọn ò mú ID card òun, ìyẹn model yẹn, ìyẹn Yusuf Karim tó tún jẹ́ òǹṣèrékùnrin, àwọn ò mú ID card òun, àwọn ò mú lọ sí àgọ́ ọlọ́pàá. Ṣàdẹ̀mọ́ pé orúkọ òun wà at stake, òun sì ń da Bobrisky láàmú. Okay, jẹ́ ká lọ báǹkẹ́ ká lọ lodge complain. Bobrisky ní rárá o, òun máa pa account officer òun máa ṣe gbá. Bobrisky ò ní sùúrù kí àwọn yanjú ọ̀rọ̀ yẹn ní tùbínùbí gẹ́gẹ́ bó ṣe sọ. Ṣùgbọ́n ó ní eléyìí ló fa ìfàǹfà àìgbọ́ra ẹni yé láàrin òun àti Bobrisky, ni ó ṣáàdì ìjà láàrin wọn, ni Bobrisky bá ń dúnkokò mọ́ òun wípé àwòrán ìbálòpọ̀ òun pẹ̀lú obìnrin kan òun ó ṣe kí ni, òun ó fi sórí ìtàkùn ayélujára fún gbogbo ayé láti rí. Ẹ má bèrè pé how come? Báwo ni Bobrisky ṣe rí àwòrán ìbálòpọ̀ ẹni yìí àti arábìnrin? Ṣó ń bóbìnrin sùn? Bobrisky wà ń bẹ̀ ni. Tọ́ àwọn ìbéèrè yẹn náà ni àwọn ìbéèrè tí ó sọ sí mi náà lọ́kàn. Àmọ́ nínú ọ̀rọ̀ tó sọ nígbà tí ó bọ́ sí orí live video tó ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí, ó ní wípé òun àti Bobrisky ti jọ ń ṣe ọ̀rẹ́ bọ̀, bóyá ṣáájú àsìkò tí ìdúnàdúrà ètò okòwò tó pa wọ́n pọ̀ wọ́n ti jọ ń ṣe ọ̀rẹ́ bọ̀. Kò sọ gbèdéke ìgbà tí ọ̀rẹ́ wọn yẹn ti jọ bẹ̀rẹ̀, kò sọ. Àmọ́ nínú ọ̀rọ̀ tó sọ, ó fẹ́ dàbí ẹni wípé òun àti Bobrisky ti jọ ń ṣe ọ̀rẹ́ bọ̀, wọ́n ti jẹ́ ọ̀rẹ́ ṣáájú kí Bobrisky tó pè wípé òun fẹ́ bára jà. Ó ní ọjọ́ kan òun tọ̀ Bobrisky lọ, òun lọ sí ilé Bobrisky. Ni Bobrisky bá ọmọọṣẹ́ Bobrisky kan bá wá sọ fún un pé ọ̀gá, if Bobrisky give you food or drink, no chop am o, because that's how he used to do to people. Kíní kan olóhùn ò kàákún, òun rò pé ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ lásán ni. Ó ní Bobrisky ṣe fóun ní ohun mímu, òun sì mú. Bí òun ṣe mú tán, ẹ máa di ọ̀rọ̀ yìí o, ẹ máa de ọ̀rọ̀ tí mò ń sọ yìí o. Bí òun ṣe mú tán, bóyá kí n farabalẹ̀ ṣàlàyé bí apá ìgbà dáadáa fún yín. Ó ní ara òun bẹ̀rẹ̀ sí ní ṣe bákan. Ẹ gbọ́ bó ṣe sọ. He called me pé kí n wá, nípa òun fẹ́ ṣe get together party kìnnìkan àwọn tó ń close mọ́ lòun fẹ́ invite kìnnìkan kò ní ṣàìpé mo débẹ̀ ok ó fà mí ní drink mo mú, mo ṣàìpé bọ́dì mi ṣe bákan ló ṣe rẹ́kọ̀dù voice, ló ṣe rẹ́kọ̀dù fídíò mi, kò lè jọ mí lógún. Tó bá post yẹ ó fi tajà mi síta ní fídíò yẹn, ó wá send ẹ̀ sí mi, wọ́n ní wọ́n send fídíò sí mi, Bob wọ́n send fídíò sí mi, aṣọ rẹ́kọ̀dù mi, ó fi tajà tèmi náà síta ni, ó fi jẹ́ káyé mọ̀ pé yes how good I am, ó fi fẹ́ jẹ́ kí àwọn single lady kàn máa bò mí wìtìwìtì. Ó ní àsìkò yẹn ni Bobrisky ya àwòrán òun lásìkò tí òun ń gbé laga sí logo fún obìnrin kan. Ó ní fídíò yìí òun ni Bobrisky fi wá ń threaten òun wípé òun máa post ẹ̀ online. Ìbéèrè tèmi lélẹ̀, ṣé nígbà tó ń lọ sí ilé Bobrisky ṣé ó mú girlfriend ẹ̀ dání ni? Àbí ẹ̀rọ ẹ̀? Àkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì kò ṣàlàyé àárín kò yé wa. Ẹlẹ́ẹ̀kejì, ṣé nígbà tó lọ ilé Bobrisky tí ara ẹ̀ ń ṣe bákan, ṣé ìkan nínú àwọn obìnrin tó wà nílé Bobrisky ló bá lájọṣepọ̀ ni? Ìdí tí mo ṣe bèrè ìbéèrè méjèèjì ni pé tó fi lè mú Bobrisky láti wà present, láti wà níbẹ̀ lásìkò tí bọ̀bọ́ yìí tó ń bá obìnrin lájọṣepọ̀. Then tó bá ń bá obìnrin lájọṣepọ̀, no matter how your mood was, ṣé kò rí wípé Bobrisky ń fídíò àwọn ni? Àbí Bobrisky plant video? We need to get this part right. I need to get it right because bí Karim ṣe gbé ọ̀rọ̀ yẹn sórí Facebook is ó ń bèrè fún ìrànlọ́wọ́ àwọn bloggers.
láti bá blog, láti question Bobrisky, ẹ̀tọ́ tó ní láti máa threaten òun pẹ̀lú fídíò ìbálòpọ̀. Now, táwọn bloggers bá fẹ́ blog about that, ṣé àmọ́ pé wọ́n láti balance equations yẹn? There are some questions, àwọn ìbéèrè kan wà tá a ní láti béèrè lọ́wọ́ Karim Yusuf. Ohun tó sọ nínú fídíò yẹn ni wípé ó lọ sílé Bobrisky gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́, ó offer ẹ̀ ní drink, ó mu drink yẹn, ara ẹ̀ ń gbé fúkẹ́fúkẹ́. Bobrisky yà ẹ́ lásìkò tó ń bá obìnrin lò pọ̀. Kò clear. Tó bá clear sí yín, ẹ jẹ́ kí n mọ̀ ní comment section. Kò clear. But that is one. Ẹlẹ́ẹ̀kejì tó tún fẹ́ jọmọ́ bẹ́ẹ̀, ó wá sọ wípé tí Bobrisky bá gbé fídíò yìí jáde, àkọ́kọ́ òun máa sue Bobrisky. Ó tún wá sọ kíní kan, ó ní in fact òun ò gbé fídíò yìí jáde fún ara tòun before kí Bobrisky tó gbé jáde. Yes, he's an adult. He can do whatever he chooses to do, whatever pleases him. Right? Fine. Ó wá sọ kíní kan, ó ní òun máa gbé fídíò jáde fún ara tòun, òun máa broadcast link táwọn èèyàn ti lè wo fídíò yẹn ṣáájú kí Bobrisky tó láǹfààní àti gbé jáde. Ó ní eléyìí máa ta iṣẹ́ òun jáde táwọn èèyàn báyìí bóun ṣe wà active tó lórí obìnrin yẹn. Yóò jẹ́ kí ọjà tòun tà, yóò jẹ́ káwọn èèyàn mọ bóun ṣe jẹ́ ọkùnrin mẹ́sàn-án, bóun ṣe jẹ́ ọkùnrin mẹ́sàn-án tó. Yóò jẹ́ kí àwọn single babes mọ̀ wípé òun ò ń ṣẹran rírọ̀ lórí pápá. Yóò tún jẹ́ kí àwọn ìyàwó ilé tí ọkọ wọn ó ti yé yín, yóò jẹ́ káwọn náà ò lè ṣe kí ni, kán lè mọ bóun ṣe pé ọkùnrin làdá. Single ladies, fine. Àmọ́ ìyàwó ilé, ẹ̀mọ̀ kí wọ́n sọ pé we are not here to judge anyone. Wá láti tẹ́ńbẹ́lú èèyàn kan àbí, àmọ́ analysis òun lè tó ìwà fún Karim Yusuf àti Bobrisky. Tẹ́ bá fẹ́ ká post the whole video live interview and drop comments and I'll post the whole video of the live interview. Àmọ́ àwọn ibi tó nílò àfikún àlàyé, tó nílò ìbéèrè, òun làwọn ibi tí a mẹ́nubà yẹn. Kò ní jù báyìí lọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Bobrisky àti ọ̀rẹ́ rẹ̀ Karim Yusuf tó jẹ́ òǹṣèré àti abánipolówó ohun oge tá a mọ̀ sí model. Tó bá gbádùn ètò yìí lónìí, ẹ tún pàdé mi lórí Asatainment TV lọ́jọ́ mi láti máa mú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ mìíràn wá sí ojú ìwòran yín. Ẹ má gbàgbé láti subscribe, láti click on the notification bell kẹ́ ẹ bá lè mọ̀ nígbà yóò tá bá tún drop new video, àti láti máa like videos wa kẹ́ ẹ sì máa drop àwọn comment yín sí under comment section. Till then, bye.